Ọ̀rọ̀ ìjà tó wà láàrin Iyabo Ojo, Lizzy Anjorin, Bukola ó ti wá bábòmíì yọ o. Ọ̀rọ̀ náà ti wá kan actress Remi Surutu lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Remi Surutu àti Bukola wọ́n ti kojú ara wọn o. Kódà níṣe la rí Remi Surutu Iyabo Ojo àti àwọn kan níbi tí wọ́n ti ń ṣe live chat. Bẹ́ẹ̀ sì ni Iyabo Ojo náà ó ń sọ tiẹ̀ nípa Lizzy, bẹ́ẹ̀ ni Remi Surutu náà òun náà ń sọ tiẹ̀ nípa Bukola èyí tó ti ń jáde láti bí ijọ́ mélòó kan tó sì ń ṣe ṣóò fún láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Ẹ̀yin tèmi, eléyìí mọ̀ gbẹnu tán, ọ̀rọ̀ náà tún ti bábòmíì yọ o. Ìgbà wo nìjà tó fẹ́ tán báyìí? Ọjọ́ wo lógún tó fẹ́ mí ní orí ayélujára? Ẹ̀yin tèmi, actress Remi Surutu ó lóun ò ní gbọ́ o, ó lóun ò ní gbà, ó nítorí wípé ó ní Bukola ó ti gbómi ìjà kaná o. Ó ní àwọn òjò jà tán ni. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé ẹbí làwọn, ṣùgbọ́n ó níbi tí ọ̀rọ̀ dé báyìí, ó ní òun ò tiẹ̀ fẹ́ mọ̀ bóyá òun tan mọ́ bàbá Bukola ó ní àtúkútúkù bàbá Bukola lọ́nà ọ̀run. Ẹ̀yin tèmi, ó láwọn òjò jà tán ni o. Ẹ jẹ́ ká gbọ́n tó ṣẹlẹ̀. Lájọ jẹ́ gbádùn ṣóyìjọ jẹ́ gbádùn ṣóyìjọ jọ. Torí kan tó ń ṣe níbi yẹn, ẹ kò fi pé ó ń fáìtì fún kíní ni Mohbad kò fáìtì o. Ó ń fáìtì fara ẹ̀ ni o. Bàbá yẹn ni tágẹ́ẹ̀tì ẹ̀. Ṣé understand? Bàbá yẹn gangan ni tágẹ́ẹ̀tì ẹ̀. Jẹ́ kí n gbọ́ kó fẹ́ dódò sí. Ṣó fẹ́ dódò sí ni? Ó fẹ́ fẹ́ ni, ó fẹ́ gbà tán ni. Banga. Tó fẹ́ dòní o. Bukky òròkódó ó lè jẹ́ fẹ́. Kí ni yóò sọ sí ìdòmọ̀ pé ó dàgbé yẹn náà tún fún wọn ní yẹn fún jẹ lẹ́gbẹ̀ẹ́ kó dàgbé kò gbà ní ìmọ̀ bí wọ́n jà. Ṣé kámẹ́rà dà pẹ̀lú jòsí? Kí ló ṣe mí? Àbí pé mi ò slim ni. Ó dàgbé ní tó pè ní girlfriend jòsí lábí yẹn slim. You understand? So wá bẹ̀rẹ̀ sí ní gba abẹ́rẹ́. Yóò já sí ní. Okay, mi ò tètè já. Mi ò tètè gbọ́ sáìdì ibẹ̀ yẹn. Tó fẹ́ ṣe wáńkì. Lọ́tọ́jú fìlà. Tóyọ̀sí mú fìlà yẹn kúrò lẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ torí Tóyọ̀sí. Ara nǹkan Gaza. Which party do you belong to, for Christ's sake? No, ẹ̀yin ò já sí ẹ mọ̀ pé àwọn ará rí mi lọ́wọ́. Iyabo kọ́ ẹ̀yin tó kọ́kọ́ bá lady kan báyìí jà ní lady kan báyìí náà tó kọ́kọ́ help bàbá náà ó kọ́kọ́ bá wọn yẹn jà tọ́tù àti ara wọn pé wọ́n jọ máa ń jó nǹkankan. Kí máa tó di obìnrin tó bá ti kúrò fún wọn yẹn pé wọ́n máa ń dìdì bá ẹ̀yìn Tòótọ́ ni Iyabo, don't leave me. Mommy, àwọn ọmọ tẹ bí yìí violence tàbí àṣàkẹ́ Everybody go and watch it on Barizo. Iyabo has come here to talk about it. Ó rí bí tìmí sí. Tí wọ́n kan. Ní sùúrù náà celebrity kìíní. Celebrity ẹ bá mi ò tiẹ̀. Àdùkẹ́ ó rí bí tìmí sí. Torí tó bá máa fi dìde next 1 hour. Ṣé ọ̀pẹ tó bá máa fi dìde next 1 hour? Àtúbọ̀ àròjọ. Ṣé problem fún mi lọ́la bá ìṣe mi bá mi? A máa tún ta tíkẹ́ẹ̀tì ní àfihàn ta tíkẹ́ẹ̀tì sí. Problem tí wọ́n ní àdúrà ló jẹ́ lọ́dọ̀ tí. Ẹ bá rí mi next, ẹ máa rí pé mo máa sanra èpè mi. Sùúrù jẹ́ ìsọ fún Àǹtí Iyabo. Ṣé rí tó máa ti ń ṣe àwọn kinní yẹn? You know that video you made yesterday tẹ́ ń rọra fún wọn ṣe content yẹn. Irú àwọn video yẹn no need. Kò máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni. You know, like the one you dropped yesterday. Tẹ́bí sọ pé donation yẹn. Video. That's all you need. You just laugh at them. Kàn sọ wọ́n do ní yẹ̀yẹ́, that's all. Ẹ má wọlé. Pé yẹ̀yẹ́ máa ń dùn yàn. Ṣé ti rí pé ẹ láwọn àbúrò kan lè gbèjà yín sí? Ṣé ti rí pé ẹ láwọn ṣé ti rí pé ẹ lẹ́yìn ọ̀lẹ́yìn? Odidi queen mother lórí live ni. Ṣé ti rí pé ẹ lẹ́yìn ọ̀lẹ́yìn? So ibi tó wọlé bá ti ń dún ṣé Bukky gbúdọ̀ dùn? Irọ́ o, mọ́mì tiwa nìyí o. Ó gbúdọ̀ dùn ni. Mọ́mì tiwa nìyí o. Ṣé ibi tí gbogbo àwọn ọkọ̀ tó wà lórí live tó bá ti ń dún ṣọ́ọ̀bì rẹ̀ kó dún bẹ́ẹ̀ ni? So what are we now looking for?
Actually, agents of bullies, and that's what they do. They'll just come out. Today it's going to be war. It's going to be shame. As long as you cannot come to my doorsteps. Do you understand? As long as you cannot enter my house or come and stand face to face with me like this and talk, you are a coward. Because most times, good beg me said, Mama Ren, Mama really coward in it. So they draw síwájú mi because of no. So you can't. tó bá lè dúró máa bọ̀ ọ́fíìsì mi wà ń bẹ 15 ọmọ eré Johnson kan pè mí pé òun bọ̀ kó wá bá mi bẹ̀ kó wá dúró síwájú mi kó máa sọ bí mo sọ you cannot orí fóònù orí fídíò kan náà lè rí fídíò náà tí wọ́n máa ṣe. These are the people that will still see you and hug you. These are the people that will see you and hug you. These are the people that will see you and laugh with you. kí lẹ fẹ́ fà babaláwo yín tó fẹ́ fà lọ́jọ́ kìíní àgàn ó já sẹ́yìn kí lẹ fẹ́ fà ẹ fà tí àwọn babaláwo yẹn I remember that babaláwo man. àgbà ẹ̀rín yẹn náà tó lóun dé picture mi àtàwọn ọmọ mi lọ́ka. Return of Arinzo, guys. The return of Arinzo is what we're talking about. Hello, return of Arinzo. Inú múvì wa ló wà o. The return of Arinzo. Kò yẹ ibẹ̀ yẹn. Màámi, ẹ má wọlé, ẹ fi wọ́n sílẹ̀. Ọmọ yín ti rí black cap mi báyìí. Ẹ bá ti jáde, ẹ fẹ́ kí n máa ṣe violence padà ṣe o. Ẹ má wọ black. Mo gbọ́dọ̀ jáde o. Ẹ má wọ black bonnet. Mo gbọ́dọ̀ jáde, mi gbọ́dọ̀ fi wèrè yẹn lẹ̀ bẹ́ẹ̀ yẹn. Irọ́ àǹtí mi ó ti tó ẹjọ́ torí Ọlọ́run. Ẹ má jáde, ẹ fi sílẹ̀ mọ́mì. Ẹ wo. Ìgbà mi gbogbo wa láti ní pé ẹ dákẹ́ fún ẹ filẹ̀ silent is the best answer for it. Tó bá ti wá tó bá ti ṣépè lọ́la tó bá ti wá lọ́la tó bá ṣépè. Okay, that's the way they are. They will not go and look for what to say. That we very okay. Pé mi mo bọ́lọ̀ ṣe dá èmi. Mo kàn ní coconut head orí mi kò stop mo kò stop bọ́. Èmi kan ti lọ rẹ́ǹtì coconut head báyìí. Irọ́ àǹtí mi. Ṣé nípa tí mo bá rú tó bá rú yẹn ìgbà ilé mi máa ń lẹ́njọ̀ máa jókòó máa. Ló bá tán wọ́n fún Ìyábọ̀ ní kíní o. Thank you for blessing her. Kí ló gbórúkọ ẹ̀ gold bag mi. I understand. Èmi ò náà máa bẹ̀rẹ̀ sí ní máa mú gold bag. Mama, it's like they are just Mama, this woman. Okay, this woman has been talking. I think she's been doing this talking now for a very long time. What has she gained from it? Nothing. God bless you. Nǹkan tó wọ̀ sí ni pé ó kàn ń gbẹ. God bless you. Kò parí ẹ̀ papọ̀. Wọ́n ní Yorùbá ní ẹni tí ò bá nírú ẹni ó mọ yìí ẹni. Ó monetization ni. Ṣé ẹ̀rí ṣé tó ṣe ní last week ni? Ṣé tó ṣe ní last week ó ń tọrọ fóònù? Ó ní kànjọ kan fóònù ní fóònù òun ti bàjẹ́. For someone that claimed to have the entire gold. Olówó D&G ó dẹ̀ tún tọrọ owó fóònù olóyún. Ó tẹ̀lé mi ò Adúkẹ́ ẹjọ́ mo ń bọ̀ wá gba gold sẹ́ẹ̀tì kan tọ́rọ́ ti ní mi ò ní gold ẹyọ kan báyìí ó ní 1 gram lásán mi ní. So ojú ọ̀rẹ́ mi tó bá ti ń bọ̀ bá mi kó atarodo pọ̀ kò sátarodo London àti gold kó bá mi. Are you communicating with the tó communicate sọ fún yàn ó ní mad. Ó torí Ọlọ́run ilé rẹ́rìn ẹ̀ ṣàánú mi. Ó ní mọ́ chocochin ní brain yẹn chocochin. I understand chocochin. Fine. Rí ni very ugly very washed àti máa ní Ìyábọ̀ ní mi fine kò lè dúró sẹ́gbẹ̀ẹ́ mi ọjọ́ tó ó máa mọ̀ látẹ̀ni lọ pé yes òun ti cross border. Okay, but ẹni tó sọ̀rọ̀ gan mọ̀ pé òun ò fine. Ó ti láàfáìn òun ló fáìn jù láyé yàmi bàbá mi kò sẹ́ni tó fine ṣẹ́gẹ́ kò sẹ́ni tó fine but you see it's your goodness it's your kindness it's the beauty from within that usually radiates on the outside. Yes, but because she's so evil she's so evil from the inside so kò sí bó ṣe fẹ́ mú wa tó. Jẹ́ kí n sòótọ́ kan fún ẹ Ọlọ́run ti mọ irú èèyàn tó máa jẹ́ lọ́lọ́run ṣe dá ní paru-paru. So mọ́mì ìgbà mi èèyàn máa gbé síwájú yẹn ṣe look nice gbé síwájú yẹn dàbí Ọlọ́run ti mọ ẹ̀dá tó máa jẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè polish ẹ̀. Ó ní bó ṣe rí mi understand irú orí ẹ̀ ó ní bó ṣe rí ó ní bí orí ẹ̀ tún rí gbóngó èmi arúgbó gan ò ní ewu lórí. mọ́mì ṣe mọ́ múmi tá a máa ṣe ń gbà ẹ̀ oyíbóyí
nílẹ̀ yìí bóyá àwọn òwìwí ẹ̀wọ̀n fún àwọn àjẹ́ngbà yẹn tó bá ti wọ black. Kíní white ló máa wà lórí wọn. Me that I'm close to 60. Orí mi ò funfun, orí mi ò dàbò orí wèrè. Bẹ́ẹ̀ mi ṣe máa wò ó nìyẹn, mi ò mọ̀ bí ó fàìn lójú àwọn èèyàn bó ojú tèmi ti bá ń wò báyìí. Kò wọ́n pé kí ló ti mú màá ṣe. Mo mọ̀ rí pé no it's not that kò ṣe pé bóyá Ọlọ́run ò fún ní beauty but inú ẹ̀ dúdú. Ìyábọ̀ Ọlọ́run ò fún beauty má lọ wò látàpá abẹ yẹn. Orí ẹ̀ rí pé Ìyábọ̀ V1s ló máa fọ̀rọ̀ ẹ̀ ṣe V1s ló máa fọ̀rọ̀ ẹ̀ ṣe wà sáré wo ni V1s wà sáré wo ni. Tó bá lọ ṣe V1s ju ojú ẹ̀ lè lọ dà o. Tó bá lọ ṣe V1s don't look. Adùkẹ́ jẹ́ àlọ́lé. Return of my reason. You must go and watch return of my reason. Ẹni pé àbínú àkànṣe pẹ̀lú òun sìn ó máa jẹ́ lọ́la. Àwọn ògì búyà. Kí ni? Okay, but mo ti gbọ́ sùn. Ọmọ mi ti gba fóònù mi. Ariwo mi tó bá pa lọ́la, ariwo mi ló máa fi jásẹ̀ láyé. Boss lady send 10 tickets to me. Káwọn ọmọọṣẹ́ mi lọ fi wo return of our reason. Tóyọ̀sí báńgò ilé ti yá àǹtí mi. Àǹtí mi yẹ lọ dá. Àǹtí mi ẹ lọ sùn. Ẹ lọ sùn. Who just asked for 10 tickets? Everybody, thank you. God bless you. Ta ló béèrè fún 10 tickets? I'll chat you up. Ṣọlá.